Ẹ káalẹ́ yín tèmi lórí ọ̀rọ̀ Showkey àti agbaletu interview tó lọ ṣe ní agbaletu ó ti wá di Gbasgbos báyìí o. Arákùnrin ti jáde, ó fi ohun tó lágbára rẹpẹtẹ ránṣẹ́ sí Showkey pé wá kó tiẹ̀ jọmọ Barrister gan, ṣé ní kò máa ta àwọn ìlòjú mọ́lẹ̀ ni wípé nígbà tí ilé bàbá gan tí ilé yẹn ti ń go out of fashion àbí tí ilé yẹn ti ń rip apart, kébìlà màláìkà ló lọ tó lọ tún ilé yẹn ṣe. Where was you? Now you can be fighting for the baba legacy, but you can't fight to repair his properties what he left. Arákùnrin ìbínú gan rẹpẹtẹ. Ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìlẹ́nu arákùnrin. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Showkey, I listened to your interview. Taye agbaletu ṣe fún ẹ. Showkey, ó sọ̀rọ̀ ilẹ̀kùn gan. Tí ó bá réyàn bá ẹ sọ òótọ́ ọ̀rọ̀ lélẹ̀ ẹ̀gùn bá ẹ sọ. Showkey, mi ò fẹ́ go into details rumor táwọn èèyàn sọ nípa ẹ̀ pé bóyá ọmọ Bàrí ni ẹ ò kì í ṣe ọmọ Bàrí. To me, èmi gbà pé ọmọ Barrister ni ẹ, because ẹ tí bàbá bá ti pè lọ́mọ ọmọ náà ni. Mi ò fẹ́ sọ̀rọ̀ nípa whether you are a biological son or not. Barrister gbà ẹ lọ́mọ ọmọ Barrister ni ẹ. Even ẹni tí bàbá ò fi àtọ̀ wọn bí gan, wọ́n gbà lọ́mọ. Ẹni tí Barrister bá ti gbà lọ́mọ ọmọ Barrister ni. Ṣé ìwọ ọmọ ni tí ó wù yẹn? Ọmọ máa ń tún ẹ̀yìn bàbá ẹ̀ ṣe ni. Ibi tèmi ò tẹ̀ kí I don't know you one on one o. Àmọ́ ibi tí mi tẹ̀ ti kọ́kọ́ gba tiẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọmọ Barrister ni. There was a time tí mo rí kíbla màláìkà tí wọ́n lọ sí ilé Barrister tó náà fẹ́ renovate ẹ̀ àbí tí wọ́n tún ṣe pé kí wọ́n kùn ilé yẹn ò sí ní condition tó dáa. Ibẹ̀ yẹn ni mo ti kọ́kọ́ wò pé àwọn ọmọ bàbá ń kọ̀ náà Bàrí bí àwọn ọmọ tó ń ṣe dáadáa tó ń dẹ́ pọ̀ kí lẹ máa wò tí property bàbá yín tí a fi wà dilapidated àbí nǹkan bẹ́ẹ̀ tẹ́ nílé túnṣe. Kíbla dẹ̀ dìde wọ́n ní kó tún ilé yẹn ṣe kí wọ́n renovate ilé yẹn or kán kún ilé yẹn. Mo wo fídíò yẹn lórí Facebook, it's been a while ṣá anyway. Nígbà tí Showkey máa wá jáde, ìwọ tó péré lọ́mọ Barrister ẹni aláìlójútì orí irun Súlẹ̀ Àlàó màláìkà ló ń tún ṣe yẹn. Ọmọ tó yẹ kó dọwọ́ bojú aláìlójútì èèyàn bẹ́ẹ̀ tún lè bàbá ẹ̀ ṣe, and you still have the guts, the effrontery láti jáde síta rí irun bàbá ẹ̀ ló tún ṣe. Kí ló ṣe wọ tó jẹ́ ọmọ Barrister? The only person to uphold the legacy Bari àmọ́ Barrister àmọ́ nǹkankan mi, may he so rest in perfect peace. Orin la mọ̀ Barrister mọ̀. The only person tí gbogbo àgbáyé mọ̀ tó uphold legacy bàbá ẹ̀, number 1 ni Òṣùpá jẹ́. Kingi. Òṣùpá yẹn ni wọ́n tún wá ń ṣẹnu yànkanyànkan sí. Bóyá o béèrè owó lọ́wọ́ ẹ̀ àbí nǹkan kan míì ṣàjọdá ipò, only God knows. Òṣùpá yẹn ló ń ṣẹnu yànkanyànkan sí. Kò sí gbogbo orin tó Òṣùpá bá máa kọ láyé ẹ̀. Ọ̀nà bí legacy Barrister ò ṣe ní parun olùṣùpá máa ń sàn. Everybody knows. Ẹni tí ò létí tí ò lójú tí a fi ríran gan, gbogbo èèyàn ló mọ̀ pé nǹkan tó Òṣùpá stand fún nìyẹn. Bí legacy Barrister, iṣẹ́ tí Barrister fi sílẹ̀ tí gbogbo onífújì jẹ́ ń bẹ̀ bí kò ṣe ní parun, nǹkan tó Òṣùpá dúró fún nìyẹn. Ó wá fẹ́ gbé beef tó wà láàrin òun àti Òṣùpá, ó wá fẹ́ fìyẹn dent image Òṣùpá. Ṣùgbọ́n olórin ni ẹ́, ìwọ náà ń kọrin tí gbogbo àwọn olórin ìyókù
tí wọ́n bá fi iṣẹ́ fújì sílẹ̀ tí gbogbo wọn bá sá lọ òkè òkun bí wọ́n ṣe sá lọ yẹn tó lọ tẹ̀pá síbẹ̀, ta ni a máa gbéṣẹ́ Barrister lárugẹ? Legacy tí Barrister fi sílẹ̀ number 1 ni Fuji music. Ta ló máa gbé orin yẹn, ta ló máa gbé sókè? Tó bá jẹ́ pé gbogbo èèyàn pa orin yẹn tì bí wọ́n náà ṣe pàtì yẹn, àyàfi kó bọ́ sórí atẹ́gùn tó wá ń ṣẹnu yọkọ̀yọkọ̀. I've never listened to your interview before. This is the first time tí mò ń gbọ́ interview ẹ̀. Àṣetẹ́yìn ò bá sọ̀rọ̀ síta, èèyàn ní mọ level IQ ẹ̀, èèyàn ní mọ level of reasoning ẹ̀. Ó dẹ̀ sọ̀rọ̀ síta, ó dẹ̀ da gbogbo orí afẹ́fẹ́, ó dẹ̀ dáhùn láàmú. Ó lè tibẹ̀ yẹn ní fame o. No. Wọ́n tẹ̀ lè dárúkọ ní Fuji kí n ronú ẹ̀ náà. Tí wọ́n bá ka ní Fuji 100, àwọn tó ń tì máa kọ Fuji gan, mi ò lè ṣe mistake mention. Mo kàn wá forced láti ṣe fídíò yìí ni ó deserve ẹ̀ lọ́dọ̀ ti tèmi. Bọ̀ kókò máa dàbẹ̀ ni pé bóyá o kàn lè ní change of mind. Nǹkan tí mo ṣe change láti ṣe fídíò yìí fún ẹ nìyẹn. Kó wá gbogbo ọ̀nà bá rí Showkey, bóyá wálé àbí nǹkan náà porúkọ ẹ̀, I don't know. Kó wá gbogbo ọ̀nà kó lọ fi apologize fún Òṣùpá o. And ó tún lá dárúkọ Pasuma náà. Mi àti Paso yẹn, ṣé Paso wà nínú ẹgbẹ́ ẹ̀ ni? Ṣé sánmọ́ ò jìnnà sílẹ̀ ni? Àbó òmẹ́ tó ń dárúkọ ẹ̀ ni? Àlàbí mà ní ibà wá sí. Paso ló ń pè bẹ́ẹ̀. Mi àti Paso náà ẹjọ́ ń kọ. All those guys don't mention yẹn, Paso ní Òṣùpá, they are not your contemporaries. Gbàgbé, ó kàn ń jọlá bàbá ẹ̀ ni. Bàrí ló dẹ̀ ní fame, ìwọ kọ́, don't get it twisted. Bàrí Showkey, Bàrí ló ní fame, ìwọ kọ́. Ló ń ṣe ẹnu yọkọ̀yọkọ̀ ìwọ àti Paso yẹn. Bẹ́ẹ̀ no, and you still have the guts. Ìwọ tí ẹ lè rí èèyàn kan kó sọ pé èèyàn kan ń bá èèyàn kan fọ mọ́tò àbí èèyàn kan wọ́n rán lóúnjẹ. Ẹni tó ń ṣẹnu jákujàku sí yẹn, ó lè rẹ́ pa jẹ lẹ́nu. Ìwọ àti ìlú òyìnbó tó wáyé. Ó kálukú ló ní past ẹ̀ bó ṣe rọ́ọ̀zù. Ìwọ ọkàn délé ló bẹ́ bà náà. Èmi ní Òṣùpá ní o, Pasuma ní o, gbogbo àwọn olórin yòókù, gbogbo wọn ò rí èèyàn lay foundation fún wọn náà. They started from nothing. Ṣebí wọ́n tẹ̀ ní wọ́n introduce ẹ sí Barrister lórí stage, àtòrí orí stage ní Barrister tó mọ̀ pé àwọn lọ́mọ kan síbì kan. Ìwọ kàn délé ló bẹ́ bà náà. Àwọn tó bá ń tẹ̀ pé òmórin kọ. Bó dẹ̀ ṣe mórin kọ ló tún mọ̀ ọ̀rọ̀ sọ. And let me tell you this, if you don't know, you are arrogant. Ó tẹ̀ ti fi hàn ní sọ̀rọ̀ sí, you are pompous, you look at your saucy. Ẹnu bílíbílíbílíbílí, àwọn tó ń ṣe gbẹ́ òun gbẹ́nu sí wọn, òun sọ̀sọ̀kúsọ sí Òṣùpá, òun pe Pasuma bí ẹni pé irọ́ ní wọ́n jọ bí níjọ́ kan náà. You have no respect at all. Èèyàn kan ṣoṣo tó ń uphold legacy Barrister ní ojú méjèèjì ní gbogbo àwọn olórin náà ló ń gbìyànjú. Number 1 Òṣùpá ló uphold legacy Barry wo ni wọ́n uphold lẹ́yìn pé ó sọ pé ó jọmọ Barrister. Legacy Barrister wo ló ń uphold? O ní láti dá ọwọ́ bojú ni, o ní láti dá ọwọ́ bojú tó bá rí èèyàn bẹ́ẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀. Ìsọkúsọ ni interview yẹn, gbogbo nǹkan tó sọ látòkè désàlẹ̀, ó fẹ́ níbọ̀dì ṣẹlẹ́yà, ààrẹ ló fi ṣẹlẹ́yà. Bàrí Showkey, ìsọkúsọ ni gbogbo nǹkan tó sọ látòkè désàlẹ̀. Tí Yorùbá bá wo ọmọ mi ṣùṣùṣùṣù, kò ń ṣe àìmọye ọmọ tí èèyàn bí tó jẹ́ biological son èèyàn tí àwọn Yorùbá máa ń pè lọ́mọ àlè náà. Ẹni tí ó bá hùwà bí ìwà bàbá ẹ̀ ọmọ àlè ni. Barrister was so humble, kọ́ ló ń fọ̀run kẹ́wọ̀n. Ìwọ kàn dé, ó dẹ̀ dá gbogbo orí atẹ́gùn láàmú. Ó ga fún ẹ, ó ga.